ẹ̀yin èèyàn ẹjọ́ ta lọmọ ọkọ ta lọmọ àlè olóyè Sunday Igboho wọ́n jẹ́wọ́ ọmọ ọkọ nílẹ̀ Yorùbá pé wọ́n lọ sí ìlú Ìgbòho pé àwọn ọmọ tí wọ́n kó lọ pé àwọn fún wọn ní 2 hours kan sí kíni kan kó wọn lẹ ẹ wò àwọn Fúlàní wọ́n ti kíni wọ́n ti kó àwọn ọmọ lẹ ẹjọ́ sẹ́ máa ní olóyè Sunday Igboho ẹ̀rù wọn ò tó bà nílẹ̀ Yorùbá ni àwọn ìjọba wa àwọn olórí wa náà ní Olóyè Sunday Igboho sọ pé àwọn ìjọba ò fún àwọn ní kíni wọn ò fi àwọn lẹ̀ àwọn ìbálẹ̀ gbogbo àwọn Fúlàní kúrò nílẹ̀ Yorùbá ẹjọ́ ẹ wá nǹkan kẹfìdílé kẹ wá gbọ́ ìdùnnú tó ṣubú layọ̀ ní ìlú Ìgbòho báwọn ọmọ ìlú bọ́n ṣe ń dunnú lórí Chief Olóyè Sunday Igboho. ẹ bá mi sọ fún pé bí mo ṣe wáyé mi ò bá jà wá àlàáfíà mo bá wá ohun tí ń ṣẹlẹ̀ ń gbòó mi ò fọwọ́ sí kán pé gbogbo àwọn èèyàn wọn pátápátá jíjí gbé tó ń gbà àwọn èèyàn ó ti tó tí n bá tún gbọ́ pé wọ́n jiyàn gbé ń gbòó ń bí àwọn iṣẹ́ tẹ́ jí gbé tánìkà mo wà ní fún yín lówó tí n bá tún gbọ́ pé wọ́n jiyàn gbé ń bí àní kọ́ bàtà fẹ́ ní kankan á lè wọn kó ń lu wà pátápátá tọwọ́ tí wàá ní ìbàdàn bà kò ní fara dé lọ sọ fún. Láti doko láti mọ́kà yẹ mọ́kà gbèsè wa. Nagode. Láti mọ́kà yẹ mọ́kà gbèsè wa. Nagode. Láti mọ́kà yẹ mọ́kà gbèsè wa. Nagode. Láti bai so da fada ba. Alhamdulillah. Ba mu son faɗa mu. Láti bai so da fada ba. Ba mu son faɗa mu. Abin da yake so. Na'am. Ka tara mutanen ku. Duhula ne gaba daya. Da ke nan wanga namu. Wanda yake cikin buhun ka. Ku yi mitin. Aka sake doki mutanen mu. Láti musu doki kayan ku wuce. Ya sake dawowa aka doki mutanen mu. A kuma sala. ṣùgbọ́n tó ń bá ti jíyàn gbé mọ́ tí ò sí wàhálà kankan mọ́ àwa náà fọ́ kọ́mọ gbé lálàáfíà kọ́mọ ṣiṣẹ́ wọn. Ya ce maka hada maka ko ba sake doka mutane ba saboda ya fi so babu wani wahala Allah ba mu zaman lafiya. kuma aka sake doke mutum don gari ga du kula da yake cikin gari ga Kẹ̀lẹ́ sọ fún gbogbo àwọn Fúlàní tó wà wá sọ láàrin fún pé mo ní ó pe àwọn ọmọ rẹ̀ wọ́n ń fi ẹ̀sùn kan àwọn ọmọ rẹ̀ pé àwọn náà ń jiyàn gbé wọ́n sì ń jalè ó pe àwọn ọmọ rẹ̀ sí àkíyèsí tó lágbára láti àtìkò yìí òní ní 20 June 2026 láti èní yìí lọ ń gbọ́dọ̀ gbọ́mọ́. Alhaji Na'am. ya ce maka yaranka mutane suna maganar su a cikin gari cikin gari waya kira halinsu ba su da kyau suna mata maka suna ka faɗa musu su yi da hankali ko ba su yi da hankali ba ana fasa musu yi don duka biyu Guda nawa ne? wai kana ji tsara ka je na zuwa wai du yaran duk yaranka gbogbo Fúlàní pátápátá kira su ni gbogbo yaranka ne ba yara naka wai kira yaranka a ga musu duk abin da suka yi a cikin gari ba wanda ba su ke kara ba a wurin ranka daidai a ba ka gane ko to daga nan yanzu ma aka mata ka dan musu maganan bayani ka ga musu ka ce ko duk lokacin da yanzu ka yi abin da bai da ci an ka kama su ba ruwanka ka gane ko aboki wanda aboki da suka yi ka faɗa musu su bere ke aboki wanda ba su da kore su ta da su ko ba su da su aka gani su aka saka hoji a gobe tana Allah tsare. wai duk yaran nan kuma ma in ka je wani aboki a cikin gari ma ko ina ma ko daga ibeti ne in sun ka zo wajen su ka kira su yaran ka ma ka ga ma yaran ka kare su yi wannan abu ma in sun kai wannan abu mai gida ya ce sai so ya yi banna nan a cikin gari ka gane ko ya sa èyí tí mo sọ fún yẹn wai abin da wanda ya ga maka ne òun ni gbogbo wai ka ji magana shi Na ji magana shi. wai ka ji Na ji magana shi. wai bai taba Na ji magana shi. bayan kan da ya ce tí mo bá tún Wallahi na gbọ́ ji pé magana shi. wọ́n jiyàn gbé Kuma duk yadda mutane suka jin tsoron shi. ka ji abin da Ni jin tsoron shi. ka ji magana ka ji abin da ranka ne ya ce wai iya ji labari an ka sata wani a cikin gari ma yanzu ma tí n bá tún gbọ́ wọ́n jiyàn gbé nínú bàbá mi ń bí ba zai yi kwarai ba ka
abin da ya ce gbogbo ọmọ tó bá ní ọmọ yẹn o máa wai bá wọn jà bindigogin gan da tí ara suna wọn máa da kọ. shi za su halbe shi su kama wanda zai kama su amma zai kashe kowa ne a cikin gari ṣùgbọ́n tí wọ́n bá ti jíyàn gbé sálàáfíà wà bí ṣe ń wà láti ilẹ̀ kó tó fi wọ́n change nǹkan sí tí wọ́n sọ̀yàn jí gbígbé di business tí wọ́n dá màálù mọ́ tó ṣe pé yẹn ni wọ́n ń dà tó ń jí gbé wàhálà ni ṣùgbọ́n tí wọ́n bá ti sí yẹn àlàáfíà kálukọ́ mọ́ sí sẹ́rẹ̀. in ba wani abun ba wani masalla ba abin da ranka da ya ce kenan wai kowa ya dan zauna nashi amma abu ya haru a cikin gari ma shi zai zo ya kawo wannan babban surutu ma a zuwa yi bura'u ba abin da ranka da ya ce kenan Allah tsare. Allah tsare. Nagode. Minti biyu. To yanzu kamar wannan bayanin da ya zo ya yi gaya man kasan nan gidana ne. Kuma abokin shi ya sai man wurin muka zauna lafiya. ó ní ọ̀rẹ́ òun náà ló ta ó ní ọ̀rẹ́ yín ọ̀rẹ́ ló fóun ní màálù ilé òun ni mọ́tà fún mi. ó ní ilé òun èmi mọ̀ òun sì ti wá bí ẹni tó fún níbí. mi ò jiyàn pé ẹni tó fún bí òun ni fọ́mọ alága wa níbò wọ́n á máa gbọ́n tí mo fẹ́ sọ fún ó gbàgbé ẹni tó fún bí o èmi lè lè kó bí ó gbàgbé ẹni tó fún bí èmi Sunday Igboho lèmi ń sọ̀rọ̀ fóun àlàáfíà ni mo fẹ́ ń gbò ó ń bí àlàáfíà ni mo fẹ́ o kájọ mọ gbé fún wọn gbé pẹ̀lú àwọn fámìlì mi ń bí lálàáfíà ni o lálàáfíà bá ti wà wọn ò dẹ gbọ́dọ̀ boko àwọn ẹnì kankan jẹ mọ́. wai kana sanu ya je shiga wani cikin daji gwada boko jama'a ya je ci a kawo karan da kuma a kira ranka daidai a ibada a ga ya ji abin da ba zai jin daɗi ba abin da ya ce ìjọba bàbá Bọ́lá Ahmed Tinubu ìjọba bàbá Bọ́lá Ahmed Tinubu bá sọ fún ó fi òfin gbà yàn kéèyàn gbé níbi tó bá wù Nàìjíríà àwa náà níta náà fọwọ́ sí ṣùgbọ́n ọ̀tọ̀ bá ti wá ní òní bá wa fi àlàáfíà gbé ẹ mọ̀ jí wa gbé ni ẹ mọ̀ pa wá ẹ mọ̀ polóyún pa kúkúrú pa gígùn ẹ nílé bá wa gbé ẹ kò mí àwọn ọ̀dẹ Ìgbòho dẹ̀ rẹ̀ àgbẹ̀là iṣẹ́ oko làwọn bàbá tí wọ́n ń ṣe ń bí ẹ lè jí wa gbé kẹrin amó àló tá a fún yín ẹ fìlú wa lẹ̀ ni ẹ dẹ̀ nífẹ̀ẹ́ ara rẹ lọ pàápàá sọ fún ẹ bá ń ṣèdè fún ẹ ṣàwùjọ ẹ. ọmọ sọ Tinubu zai so su bi lahiya kowa da kowa ba zai ore mutum zai so su bi lahiya a kore shi za a kore shi a cikin Ina shi kiwa da suke ni dai ina hada ba mutane zan faɗa masu zan faɗa masu zan kira mitin kamar yadda aka zo gidan nan ko mitin ko gbogbo àwọn ọmọ wọn ba ko ba duniya sọ̀rọ̀ kowa ya ga fuska na ina ji ka ji abin da ya faru a kan ranka daidai ya so daga Ibadan ko ina ne so mu ka san ai sata wani na ji kuma uku an na ji labari ai sata wani Na ji yaro labari. kananan yaro ne wani da cijo ai sata su kuma ba su san wurin da suka je da shi ba akwai lokacin da an kai sata mutum uku a can Igbo ko ba haka ba an kai musu kudi ma an kashe guda mai ciki ma ciki an kashe shi na ji ka ji labari labari. lo Na ji. bile yare lo to Na ji. to ke ma yanzu ka san in wannan su yaranka duk abokin da yana da shi ko ina ma kamata daga nan yanzu ma ka ga musu in zo ka so ka kore su ma ka kore su ba abin nan ka san kai da ci ka san wannan abu shi zai kawo maka kai da cijo ne ko ba haka ba to yi yaro kanana ya ji an kawo maka abin da bai da cewa ka san kai da cijo za ka kama ko ba haka ba za ka kama kuma ga su gaban mu yanzu na ko ba haka ba? yaro ko guda ai ni kaɗai ne a To, in ban da wannan yaro yanzu ba ma wani ga su gaban Najeriya ba ko ba haka ba san da Igboho shine ko Obanwa ne bai zan shi ba cikin gari na sani duk wanda zai zo ya mutu ne in bai zan shi ba na sani duniya haka yake kaga daga ganin shi guda ne duk inda na ganci ko hoton shi wallahi zan gane shi na san kowaye ne na san kowaye ne amma kaga maka nan gari cikin kaju ka ga mashi kuma wajen na kuma ba mu so ko guda mu akwai wanda ya ji an dawo kuma wai an ji an dawo wani yara na ne suka kunshe shi yara na ba yaran ka bane ba yaran shi bane su abin ga su mai horo tare suka je suka bayyana su horo tare suka je bayyana ba yaran ka bane àwọn ọmọ yìí wọn lọ sọ àwọn ọmọ ọmọgi ló kó wá ń bí ọmọ ọlọmọ tí ń lo oko tí ń dà kó ẹdẹ mú ẹdẹ mọgi tọ́ba jẹ́ pé àbá ní sásìkò ọmọ yẹn máa kú síbẹ̀ ni tábà ní sásìkò ọmọ yẹn máa kú nílùú bàbá wa gbogbo orú bàbá yẹn kó dúpẹ́ fọlọ́run pé
àwọn bàbá ẹni mọ́ lẹ́yìn bọ́dé wà yìí wọ́n dúpẹ́ fọlọ́run. alhamdulillah kuma na gode mashi jama'a kuma mun shi labari yaron ka dan uku so hama buna dúpẹ́ fẹ́mi o kó dúpẹ́ fún Ọlọ́run àti pé alhamdulillah àwọn bàbá wa Bọ́lá Ahmed Tinubu ọlọ́yàgbẹ́ ẹni sùúrù ẹnìkan lọ yàgbẹ́. jáde bá a ti ń bọ̀ sọ̀rọ̀ yìí kọ̀ lọ bá wọn. inú gbó yìí nìsín inú rìsáàbù àyè nìsín àwọn bàbá wa ń dáko gbogbo bí tẹ́lẹ̀ ni o àwọn Fúlàní wọ́n lé wọn bẹ̀ wọ́n lé wọn gbogbo bí wọ́n sin màálù ló lọ rẹ́rẹ́rẹ́ inú gbó rìsáàbù ń bíbà ẹ wo màálù ṣe lọ rẹ́rẹ́ ń bíbà wọ́n máa lé àwọn àgbẹ̀ kó ń bẹ̀ wọ́n gbàbẹ̀ wọ́n sọ bẹ̀ dìlú wọn àwọn kọ́lé sínú gbó yìí ẹ kí lorúkọ tiẹ̀ wá ń bí wà ọ̀gbọ́n Yorùbá kò sí Yorùbá bòròró ni ẹ àbí bòròró ni mànà ọtún ṣe bòròró ni mànà tó bá bá rí onídà tó ń ṣe bòròró ni mànà mọ̀ ń bọ̀ tó ń ṣe bòròró ni mànà dúkìní yẹn rẹ̀ ẹ̀gún ni wọ́n kọ́ iná ra. wá mi du wèrè tó gbélé bòròró ni ẹ bòròró Mali ni ẹ àbí ti Nàìjíríà. èmi kò sí Yorùbá. ó sí Yorùbá. bá Yorùbá. bá Yorùbá. bá Yorùbá. ẹ ti wà nù gbóyè sí ó tó ọdún mélòó. ní bá náà jí Yorùbá. ta ló gbọ́ Haúsá. amẹni sọgbọ wa ẹ ti wà nù gbóyè sí ó tó ọdún mélòó. kò sí. farabalẹ̀ mo gbọ̀n farabalẹ̀ kò sí nǹkan kan tó fẹ́ sí ọ. ẹ ti wà nínú gbóyè sí ó tó. èmi bá Yorùbá kuma ṣe ma bá Hausa. kuma si ba Hausa kana ji Hausa. ó gba Hausa. ni sọ ni bá náà jí Yorùbá. ó lóun gba Hausa. kana ji Hausa. ina ji. kana ji. Ọlọ́run gba Hausa. ebi wọ́n gba Hausa tátàtà. ina sunanka. mama. Muhammad. mo iná sunanka. wọ́n ti fẹ́ mọ iye ọdún tán ni wàá bí tán ti lé àwọn bàbá kó bí báyìí. ok awọri àbá ẹ jẹ́ ká rí àwọn ọmọ tí wọ́n jí kó gbéná kí ni déètì ní ní oní ní 19 àbí ẹ jẹ́ ká rí àwọn ọmọ tí wọ́n jí kó tán náà nígbà bá wà àwọn ẹ̀ jáde tán gbogbo ilà máa lékùn nùgbò. ẹ̀ǹkọ́ tó bá fẹ́ gbé ọmọ wa gbé nù mí bàbá ti rẹ́sítọ̀ àwọn ẹ̀yìn tán. wọ́n lè rí bò wá àpáta àwọn Fúlàní yóò ní tó ní lọ fún olùkọ́ ìwé.
Good daddy. ọmọ lárúkú àdìsá ọmọ lárúkú ẹkú ni ẹkú ni o onígbà yìí lágbára Ọlọ́run ẹ lọ rí ẹbọ rí ojú òní tì í ọba mi lójijì ọbọ kí ló wá fi sàlejò àwọn èèyàn rẹ yìí wá ní sí ẹ jókòó. Asọ̀mọ́.